so kò wá sí ìtàn tí anybody wá kọ sínú ìwé against Ilé-Ifẹ̀ tí mo lè accept tó lè jù tàn tí bàbá mi sọ fún mi torí bàbá mi ò lọ western education bàbá mi ò ní western education oral history náà pass sí tí n bá rí Ọọ̀ni rìṣà gbogbo àwọn tó bá close mo máa ń sọ bí Ọọ̀ni ṣe máa ń pa kájà yẹn ni bàbá mi ṣe máa ń pa kájà wọ́n á wọ white báyìí ni bàbá mi ṣe rí àwa nísìnyí làwa tí àwa ọmọ ìsìn torí pé àwọn ẹlẹ́sìn àjèjì wọ́n ti gba pride ọmọ ilé ọba lọ́wọ́ àwọn ọmọ ilé ọba bàbá mi tí tó bá pa tí àwọn èèyàn bá wá sí compound wa bóyá ń sìn bóyá àwọn bọ̀dá wa ń gbà yẹn tó bá gbé girlfriend bàbá mi tó bá jẹ̀jẹ̀ pé kinní ni ìyé ìwúbá ẹ ọmọ yóò rè wọ́n gbọ́ pé ìran Túbà ti Adé ẹnu bàbá bó ṣe máa ń sọ nìyẹn ìran ibà ti Adé ní wípé ìran bàbá tòun o Adé ló ń dé pé ọmọ ta ni ẹ má jẹ́ kí n sọ torí èdè yẹn ò lọ dáadáa lẹ́nu ọmọ ṣẹ́bọ̀ ó máa béèrè lọ́wọ́ ẹni pé mo ní kíní bí Ọọ̀ni ṣe máa ń pa kájà tó máa wọ aṣọ tó ní fringes létí yẹn bàbá mi ṣe máa wọ oríṣiríṣi white ni noble ni ṣe understand so that's the way he was trained ṣe lè mọ̀ ọmọ tó bá grow up nínú such environment so from my dad láti ìgbà tí mo ti kéré ni mo ti gbọ́ yí pé kí n má bá wọn dìtẹ̀ sí Ilé-Ifẹ̀ pé wọn ń ṣe ẹni tó bá yájú sí Ilé-Ifẹ̀ ara òrókun ara òrà dìyẹ ni wórí tó ń ṣe fólúfẹ̀ tó bá orí Ọbàtálá ló ti bẹ̀rẹ̀ tó bá kọjá yìí ẹ ìgbà ọrùn mọlẹ̀ ló máa dí pẹ̀lú ẹ that's why yes Ọọ̀ni kọ́ ló máa ń jà fúnra ẹ̀ àwọn òrìṣà alálẹ̀ ló máa ń jà fún so a dẹ̀ ti wá rí situation pé àwọn Fúlàní wọ́n ti pẹ́ bàbá wa Ọ̀rànmíyàn he had a very good vision ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ I made some mi ò kíyè pé mo lọ make enquiries but mo rí àwọn tó ń react then you can decode gẹ́gẹ́ bí àwọn history kan tí mo ṣẹ̀ gbọ́ recently Odùduwà gangan ló bẹ̀rẹ̀ empire pẹ̀lú Ògún lákàáyé Ọ̀ṣìmọlẹ̀ tó ń sọ pé Ọ̀rànmíyàn ló bẹ̀rẹ̀ empire no ṣe rí àwọn Ọ̀yọ́ wọn kí máa ń fìbà fún ìpìlẹ̀ kò dẹ̀ dáa ẹni tó bá ti gbàgbé ìpìlẹ̀ kò kì í ní progress yes when you don't remember your ṣe rí àwọn òyìnbó bí tí wọn láìkò òyìnbó dé ni pé ṣe rí ẹni tó wá tí òyìnbó bá fẹ́ sọ̀rọ̀ mọ́tò báyìí ṣe rí mọ́tò tí wọ́n ti kọ́kọ́ ṣe tán máa ń fi igi eléyìí tí ẹṣin máa ń gùn yẹn òun lòyìnbó ẹni yẹn lòyìnbó máa gbé ìgbà mọ́tò fún kò ní gbé fún ní Lexus láíláí tóyìnbó bá fẹ́ sọ history fóònù àkọ́kọ́ tí ò jọ wá lójúmọ́ ẹni yẹn lòyìnbó máa gbé ìgbà yẹn fún tẹ bá ń báyàn ṣe ẹ̀kọ́ nǹkan tó dáa lára òyìnbó bẹ́ẹ̀ ni but àwọn èèyàn wa wọn kì í respect ìpìlẹ̀ ẹni tí ò bá dẹ̀ ti respect ìpìlẹ̀ ó ti ready àti collapse when you don't respect your foundation ìdí nìyẹn tí èmi ṣe jáde kì í ṣe pé bí mo hate Aláàfin Ọwọ́adé I don't hate him ṣebí ẹ ṣáà rí pé ìgbà tó wá Aláàfin Ọwọ́adé fún ìjọba ṣebí ẹ rí bí mo ṣe ń promote Aláàfin lórí page mi but ìgbà tí mo rí gbogbo yamayama tí àwọn èèyàn ń ṣe from that side mo ní láti máa gbé picture bàbá Adéyẹmí jáde kí Aláàfin Ọwọ́adé lè mọ̀ pé irọ́ ni wọ́n ń pa fún pé Aláàfin Adéyẹmí o tó ń lọ o social he was a social man ó ń ṣèkì èèyàn ó ń lọ patí ó ń ṣe fàájì gbogbo eléyìí tó ń sọ pé Aláàfin kì í jáde yẹn láti ṣèṣì irọ́ ní gbogbo ẹ̀ Aláàfin ṣe adẹ̀ rí gbogbo proof yẹn lórí social media adẹ̀ ní láti gbé jáde. So he was a humble man mi ò mọ ṣáídù rẹ̀ bọ̀ èyí tí mo rí ìwọ̀nba ilé tí mo rí nígbà tí bàbá yẹn dàgbà ni mo sọ so láti wá máa educate Aláàfin tuntun kan pé Aláàfin kan kì í bọ̀yàn lọ́wọ́ kíní kan respect is reciprocal láyé tá a wà yìí ní England yìí ní United Kingdom ọba England ò kì í jáde láàfin tẹ́lẹ̀ ọba England kò kì í kúrò láàfin ẹ lọ gbọ́ ìtẹ́lọ́ka history King James ló kọ́kọ́ kúrò ní Scotland ìgbà tó ṣe ní 1611 ìgbà tí King James parí ṣe mọ̀ pé King George ṣé King George ni kì í ṣe George King Edward bóyá Edward 7 àbí Edward 8 òun ni gbà táwọn Catholic control UK tó wá
àwọn máa fẹ́ máa jẹ ọba lórí jàgbá lórí ọba dẹ̀ ló máa ń jẹ́ spiritual head ìlú eléyìí tó ń sọ pé Ọọ̀ni òrìṣà jẹ́ pé tán lábọ̀ rẹ̀ ọba ló yẹ kó jẹ́ spiritual head ìlú kátólíìkì wá di spiritual head lórí ọba àwọn ló wá ń pàṣẹ fọ́ba ọba kò gbọ́dọ̀ ṣe understand òun ni ọba yẹn ṣe dá Church of England nílẹ̀ so time King James náà consolidate Church of England King James ló wá ṣe bíbélì tó authorize bí King James ṣe parí ẹ̀ àwọn mafia tó wà ní Vatican wọ́n fẹ́ pa King James bí King James ṣe gbọ́ báyìí ó kó àwọn gáàdì ẹ̀ pẹ̀lú ẹṣin ẹ mọ̀ bí Europe ṣe rí láyé ìgbà yẹn swampy place ní Europe o Europe ilẹ̀ tó lómi ẹni tó bá mọ ibi tó jẹ́ swampy ní Europe technology ló gbé Europe dúró o tí ò bá sí technology Europe sẹ́ni tó máa gbé Europe mo mọ̀ pé wọ́n á wò pé láyé ìgbà yẹn táwọn bàbá wa máa ń wá kàwé bíbá yẹn tán láwọn ò lè dúró ń bí torí pé bíbá yóò ṣe rí ìgbà yẹn ni swampy ni tẹ bá sì dé àwọn ibi tó yẹ pé technology yẹn ò tí ì di ẹ máa wo ilẹ̀ tó ń rì báyìí so láti Scotland King James wá sá wá sí London ó sá wá sí England òun náà ṣe máa ń pè ní King James V of Scotland King James I of England King James ló move royalty wá sí England so kì í ṣe Ọ̀yọ́ nìkan ni irú ẹ̀ ṣẹlẹ̀ sí the only thing ni pé Ọ̀yọ́ ilé destroy Scotland ṣì wà ń bẹ̀ tó máa fẹ́ jọba ní UK wọ́n máa ṣì ní oníkan tó lọ máa ń ṣe ń bẹ̀ tó bá wàjà ó ní homage tó máa lọ pé ń bẹ̀ ó ní ritual tó máa ṣe ń bẹ̀ níbi ibi tó jẹ́ ìpìlẹ̀ àwọn ọba wọn yẹn but King James náà kọ́kọ́ sin sí England but gbogbo àwọn tradition wọn pátá wọ́n máa padà lọ ṣe ní Scotland.